ọ̀rọ̀ nípa ìgbéyàwó kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀. Ẹ rí i pé látìgbà tí kábíyèsí ọba láyélúwà ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilé Ifẹ̀ tí wọ́n ti ṣègbéyàwó tuntun pẹ̀lú olórí Mariam ajibola ànàkù Ògúnwùsì. Ó ní oríṣiríṣi ọ̀rọ̀ tó ti ń jẹyọ pàápàá jùlọ láti ọ̀dọ̀ àwọn bloggers, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn pọ̀ ó ní mo ṣe fídíò kan lórí channel yìí tí mo fi ṣe ìkìlọ̀ fún àwọn bloggers tí wọ́n ń sọ̀rọ̀ ìsọkúsọ ohun tí wọn ò rí nípa kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀. Ṣùgbọ́n látìgbà tí mo ti ṣe fídíò yẹn ó ní àwọn èèyàn yìí àti àwọn míì tí wọ́n wo fídíò yẹn ó ní wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa channel yìí pàápàá jùlọ èmi tí mo ṣe fídíò ìkìlọ̀ yẹn. Oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn sọ nípa mi. Eléyìí tí ó tún wá mú mi ṣe fídíò eléyìí tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni bí ọ̀kan lára àwọn tí wọ́n fẹ̀hónú hàn tí wọ́n ń sọ èrò tiwọn lórí ìgbéyàwó kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ àti fídíò tí mo ṣe tí mo fi ṣe ìkìlọ̀ fún àwọn bloggers láti mọ ohun tí wọ́n mọ̀ sọ nípa kábíyèsí ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilé Ifẹ̀. Eléyìí tí message tí mo receive lẹ́nujọ́ mẹ́ta yìí láìpẹ́ yìí ó ní bí ọ̀kan lára àwọn tí wọ́n comment ó ṣe sọ yìí pé ìyàwó tuntun kábíyèsí olórí tuntun olórí Mariam ajibola ànàkù Ògúnwùsì wípé wọ́n ti fún mi ní owó wípé wọ́n ti gbé owó fún mi pé ló jẹ́ kí n máa sọ ohun tí mo sọ yẹn. Ìdí tí mo fi padà wá sí orí channel sí nìyẹn tí mo ti ní mi ò ní sọ nǹkan nípa ìgbéyàwó kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ mọ́, ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ eléyìí láti clarify ohun tí àwọn èèyàn ń sọ nípa fídíò tí mo ṣe yẹn. Kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ wọn ò gbé owó fún èmi o, bẹ́ẹ̀ ni olórí kábíyèsí tuntun olórí Mariam ajibola Ògúnwùsì wọn ò gbé owó fún mi o. Ṣùgbọ́n mo ṣe fídíò yẹn láti jẹ́ pé ká mọ pàtàkì ká sì mọ àpọ́nlé ipò tí kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ tí wọ́n dì mú, láti ṣe àpọ́nlé kábíyèsí gẹ́gẹ́ bí ọba aládé onípò kìíní first class monarch ní kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀, láti jẹ́ pé kí a bọ ọ̀wọ̀ ká sì ṣe àpọ́nlé orí adé gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé orí adé nílẹ̀ Yorùbá ipò kábíyèsí ipò ọba nílẹ̀ Yorùbá ipò àpọ́nlé ipò ẹ̀yẹ òní wọ́n wà. Kò wá yẹ ká torí pé ká lè build channel wa ká lè ní followers ká lè ní subscribers kí pages wa kó lè boost ká wá máa sọ ọ̀rọ̀ tí kò yẹ sí orí adé nílẹ̀ Yorùbá pàápàá jùlọ kábíyèsí ọba bíi ti ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilé Ifẹ̀. Fún díẹ̀ yìí kéyìí kó máa jẹ́ bí èsì fún àwọn tí wọ́n ń sọ wípé bóyá mo ti gba owó bóyá kábíyèsí ti gbowó fún mi àbí olórí kábíyèsí tuntun Ọọ̀ni tilé Ifẹ̀ bóyá wọ́n ti gbé owó fún mi sì tọ́jọ́ bẹ́ẹ̀ o. Èmi àti kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ kádé pẹ́ lórí bàbá, èmi àti wọn ò tí ì jọ jókòó sọ̀rọ̀. Bàbá gan ò mọ̀ mí débi bóyá àjọ ní àjọsọ kan tàbí bóyá wọ́n gbé owó kan fún mi. Bẹ́ẹ̀ náà ni olórí tuntun kábíyèsí olórí Mariam ajibola Ògúnwùsì wọn ò gbé owó fún mi o. Olórí tuntun kábíyèsí wọn ò mọ̀ mí èmi náà ò sì mọ̀ wọ́n, èmi àti wọn ò tí ì jọ jókòó sọ̀rọ̀. Wọ́n lè mọ̀ mí lọ́la o, ó ṣe ká ti máa wo fídíò mi o, ṣùgbọ́n èmi àti wọn ò tí ì jọ jókòó ní wọ́n náà wọ́n ń sọ̀rọ̀. Èyí kò mọ jẹ́ bí èsì fún àwọn tí wọ́n sọ̀sọ́kúsọ lórí fídíò tí mo ṣe yẹn.